Tinubu gbọ́dọ̀ sọ ìdí tó fi yọ àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ológun Nàìjíríà nípò. Ẹgbẹ́ òṣèlú ADC yarí. Ẹgbẹ́ òṣèlú alátakò ADC ti ké pe ààrẹ Bọ́lá Tinubu láti sọ ìdí tó fi yọ àwọn ọ̀gá àgbà olórí iléeṣẹ́ ológun Nàìjíríà nípò. Ẹgbẹ́ òṣèlú ADC sọ pé lóòótọ́ ni Tinubu lágbára láti yọ àwọn ọ̀gá àgbà ológun náà nípò, àmọ́ ẹgbẹ́ náà ní bí ààrẹ ti kéde ìyọninípò àwọn ọ̀gá àgbà ológun náà mú ìfura dání, pàápàá jùlọ lẹ́yìn ìròyìn kan tó sọ pé àwọn ológun gbìyànjú láti dìtẹ̀ gbàjọba rẹ̀. Agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájí Abdullahi sọ nínú àtẹ̀jáde kan tó fi síta wípé ojúṣe ìjọba àpapọ̀ ní láti ṣàlàyé fún aráàlú nǹkan tó ṣẹlẹ̀ gan-an. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò, nǹkan tí a fẹ́ ni pé kí ètò ìjọba àwarawa orílẹ̀-èdè Nàìjíríà fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ominú kan wá pẹ̀lú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè bíi Chad àti Niger tó wà láyìíká Nàìjíríà. Ọjọ́ Ẹtì tó kọjá ní Tinubu yọ olórí iléeṣẹ́ ọmọ ogun lápapọ̀ Nàìjíríà ọ̀gágun Christopher Musa nípò. Ọ̀gágun Olúfẹ́mi Olóyèdè tó jẹ́ olórí iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀ tẹ́lẹ̀ ní ààrẹ fi rọ́pò ọ̀gágun Musa tó yọ nípò. Ọ̀gágun W. Shuaibu ní Tinubu yàn gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀ tuntun, nígbàtí ọ̀gágun SK Aneke di olórí ọmọ ogun òfurufú tuntun. Ọ̀gágun I. Abbas ní olórí ọmọ ogun ojú omi tuntun tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ yàn sípò. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí ìròyìn kan sọ pé àwọn ọmọ ogun kan gbìyànjú láti dìtẹ̀ gbàjọba ààrẹ Tinubu, àmọ́ iléeṣẹ́ ààrẹ àti iléeṣẹ́ ológun Nàìjíríà sọ pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn náà. Èyí ló jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ADC máa kọminú lórí bí ààrẹ Tinubu ṣe yọ àwọn olórí iléeṣẹ́ ológun nípò láti fi ọwọ́ yẹpẹrẹ mú ìròyìn tó jáde wípé àwọn ológun kan gbìyànjú láti dìtẹ̀ gbàjọba. Ó ti hàn gbangba pé ìjọba Tinubu ń kẹ́tí sí ariwo ọjà. Ìjọba Tinubu kò yọ àwọn olórí iléeṣẹ́ ológun nípò lórí bí ètò ààbò ti mẹ́hẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Yíyọ àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ológun nípò láìsọ ohun tó ṣẹlẹ̀ gan-an yóò túbọ̀ jẹ́ káwọn èèyàn máa gbé ìròyìn òfegè kiri nípa ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba tó jáde nínú ìròyìn láìpẹ́ yìí ni. Ẹgbẹ́ òṣèlú ADC ló sọ bẹ́ẹ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.